أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي من موعده النعيم والجحيم والسلسبيل والحموم والروح والسموم والطلح والزقوم والأساور والأغلال والأرائك والأنكال والفوز والخسار والحبور والثبور نحمده سبحانه وبحمده تتم الطلبات ولمجده ترفع الرغبات وبفضله تستجلب الخيرات وبعونه تستدفع الشرور ونشكره جل وعلا ونشكره شكرا وشكره عمل لا يضيع وأمل لا يخيب وذخيرة لا تبيد وتجارة لن تبور ونستغيث به في كل كرب ألم وفي كل خطب أهم ومنه الإعانة وبه الاستغاثة وإليه النشور هو أول هو آخر هو ظاهر هو باطن ليس العيون تراه سل عنه ذرات الوجود فإنها تدعوه معبودا لها رباه أبدا بمحكم صنعه من نطفة بشرا سويا جل من سواه وبنى السماوات العلى والعرش والكرسي ثم على الجميع علاه تجري الرياح على اختلاف هبوبها عن إذنه والفلك والأمواه يا ذا الجلال وذا الجمال وذا الكرم يا منعما نعم الأنام نداه أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Àyìn Ọlọ́run ọba lógo, a kí Ọlọ́run, a dúpẹ́ fún Ọlọ́run, a tọrọ àlékún oore Ọlọ́run kó bá wa gbé. Ìmọ̀nà Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ọkàn wa, ìmọ́lẹ̀ Ọlọ́run kó sọ̀kalẹ̀ sínú ayé wa. Ìmọ̀nà Ọlọ́run èyí tí kò ní ní àánú nínú láéláé, nínú ṣíṣe, nínú sísọ wa, kó máa bá wa gbé. Atọrọ kí Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run fún Ànábì Muhammadu. Ìkẹ́ àtàánú Ọlọ́run kó bá gbogbo àwọn ẹni rere tí wọ́n ti lọ, kó bá àwọn àfáà wa bẹ́ẹ̀, àwọn òbí wa bẹ́ẹ̀, kó bá gbogbo olóore wa, kó bá gbogbo ọkùnrin obìnrin nínú mùsùlùmí tá ń wòra wa gbọ́ra wa ní dédé àkókò yìí. Akira wa ní kíkí Islam, kíkí tó lóore jùlọ. Ó dáa jù ẹ̀ka àárọ̀ lọ, ó dáa jù ẹ̀ka àsán lọ, ó dáa jù ẹ̀ka alẹ́ lọ. Kíkí àlìjánná Ọlọ́run ṣe wá lọ́mọ àlìjánná. Akira wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akira wa káàbọ̀ síbi tafsiri wa, tafsiru Surat Hud.
tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa òfin Ọlọ́run nípa kátàkárà nígbà tá a bá ìtàn dé ọ̀dọ̀ Ànábì Shuayb alayhi salatu wassalam níjọ́ tí ń kìlọ̀ fáwọn ìjọ rẹ̀ wípé wa ya qawmi awful mikyala wal mizana bil qisti wa la tabkhasun nasa ashya'ahum wa la ta'thaw fil ardi mufsidin. Ó ní wọ́n má ṣe ra wọn lábòsí nípa kátàkárà nípa jíjẹ múmu ọ̀nà àti kówó jọ ọ̀nà ọ̀la. Níbẹ̀ la wá ti ń dára wa lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá gbàgbé nípa kí l'Ọlọ́run fẹ́ kí ni ó fẹ́ nípasẹ̀ kátàkárà bó la ṣe ní dọ̀tọ̀ Ọlọ́run bó la ṣe ní ríbìnú Ọlọ́run níbi ẹ̀tọ́ ọmọlàkejì tá a bá ń tajà tá a bá ń rajà bó ní tẹni ẹlẹ́ni ò ṣe ní di tiwa bóyá mọ̀ọ́mọ̀ ni àbá mọ̀ọ́mọ̀. Gbogbo ẹ̀ dá lérí wípé ká kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn wa ó bu mùsùlùmí kù tó pèrè ní olùjọ́sìn Ọlọ́run kọ́ wá jẹ́ sí pé ń tọ́mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ kò kọjá ìrun àtàwẹ̀ nìkan. Ó yẹ kí ọmọ gbogbo òfin Ọlọ́run kí l'Ọlọ́run ọba ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí kò sí ní tó ti torí ẹ̀ dá ọ sáyé tó tayọ kọ́ wá sìnún kọ́ wá gbọ́rọ̀ sóhun lẹ́nu. Ó yẹ kó lè wádìí alukurani kíni ń bẹ ń bẹ hadisi anabi kíni ń bẹ ń bẹ. Ọlọ́jà ni mí ẹ̀yin àfáà kí ló kàn mí nínú òfin Ọlọ́run nípa kátàkárà. Mo fẹ́ ṣe ìyàwó mo fẹ́ lọ́kọ kí ló kàn mí nínú òfin Ọlọ́run ẹ sọ fún mi ẹ dá mi lẹ́kọ̀ọ́ ẹ̀. Ló jẹ́ ká sinmi níwọ̀nba lórí ìtàn anabi Shuayb láti máa mú àwọn ẹ̀kọ́ kéékèèké jáde. A fẹ́ sọ díẹ̀ lénìí kó tó di pé a máa tẹ̀síwájú níbi tafsiri wa tora lè kó dodo ẹ̀ ńlẹ̀ tán àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ kátàkárà nínú Islam a lè sọ tán a máa sọ díẹ̀díẹ̀ náà ni. Ìgbà tó sì jẹ́ pé tafsiri lálá ń ṣe kìí ṣe fíkíù là ń kọ́ kìí ṣe ṣẹ̀ríà là ń kọ́ a lè kó nílẹ̀ tán. So níwọ̀nba náà la yọ jáde fún aráyé àwọn ìtarí kó relevant jù sí life àwọn èèyàn day to day life wọn ńlá yọ jáde pé ká fi dára wa lẹ́kọ̀ọ́. Èyí tí ta fẹ́ fi ká dodo ẹ̀ ńlẹ̀ lénìí òun ni ọ̀rọ̀ nípa Riba ọ̀rọ̀ nípa Riba nínú èyí tí Ọlọ́run ọba tí ó takò tí ó sọ pé wọn ò fẹ́ nínú kátàkárà àtọ̀nà tó máa Ànábì Ádámù máa gbà ṣera wọn lábòsí òun lọ̀rọ̀ nípa Riba tí Ọlọ́run ọba àlékè ọlá tó sọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ nínú al-Qur'an tá Ànábì sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ tó pọ̀ lérí rẹ̀. A gbọ́dọ̀ máa rárá wa létí òun náà ká tó mẹ́nu kúrò níbi ìdájọ́ kátàkárà. Ànábì sallallahu alayhi wa sallam ó ní tó bá dìgbẹ̀yìn ayé la ya'tiyanna ala nasi zamanun àsìkò kan bọ̀ wá ká àwọn èèyàn mọ́ la yabqa minhum ahadun illa akala riba kò ní sí ẹnìkan tí ó ríbi mẹ́rìbọ́ ń bi rìbá kò ní sẹ́nìkan tí ò ní jẹ́ ń bi rìbá. Faman lam ya'kulhu ẹni tó bá ríbi mẹ́rìbọ́ ń bẹ̀ tí ò jẹ́ rìbá asabahu min ghubarihi eruku rìbá yóò sì fẹ́ sí nímú yóò fà á sínú lọ́hùn. Ẹni pé tòun ta ìbá wọn jẹ́ ń bẹ̀ òun náà fa ikú rẹ̀ símú Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀. Ayé wa dáyé rìbá lọ́tún rìbá lósì. Prophecy Ànábì sallallahu alayhi wa sallam tó sọ látàrí mọ́yé ọdún ó padà wá sí múṣẹ nítorí pé àwọn tán tukọ̀ ayé tí wọ́n ní sótà wà ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn ọlọ́lọ́run tí wọ́n ń bẹ̀rù wọn àlálìkìyàmọ̀ tí wọ́n ń kíyèsí ọfà kọ́yẹ́sì pé dodo bí wọ́n bá ti tukọ̀ rẹ̀ lọ àwa àjọ tí a jẹ́ umma mustahlika tá a jẹ́ consumers àwọn ni producers àwọn ni wọ́n ronú ni wọ́n ń gbé nǹkan kalẹ̀ yìí tí wọ́n bá gbé kalẹ̀ làwọn máa tẹ̀lé géèmù táwọn bá gbá kù inú wọn fi lé wa lọ́wọ́ làwọn máa gbá tẹ̀lé wọn. Wọ́n bá ti ń gbá géèmù kan láti bí 150 years àbí 200 years géèmù yẹn ni wọ́n gbé wá bá wọn láwọn colonize wa ń pẹ́ máa yé gbé bó ti yẹ kẹ́ gbáyé ní wọ́n á introduce géèmù náà sí wa àwọn náà wá bẹ̀rẹ̀ sí ni máa bá wọn gbá ẹ dákun bò nìyẹn ti fẹ́ gbádùn géèmù bẹ́ẹ̀ tí ó máa gbá ó fẹ́ bá àwọn àgbààgbà gbá géèmù táwọn ti ń gbá látàrí mọ́ iye ọdún ìní ọ̀fà àdodo àwọn country tá à ń pè ní third world country àwọn umma kẹta
tí wọ́n jẹ́ underdeveloped countries láti lè dìde nàró bá àwọn àgbààgbà ní sáfù àwọn tí wọ́n ga jù láyé yóò difficult fún wọn torí gbogbo àwọn àgbààgbà wọn yẹn àwọn sísítẹ́mù tán gbé wá fún wa nígbà tán colonize wa àwọn sísítẹ́mù náà wọ́n ti master rẹ̀ àwọn náà fail lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n fail kó tó di pé wọ́n rí master nígbà tán master rẹ̀ tán ṣe tó jiná tán ni wọ́n gbé wá bá wa ẹja ní football lápèjúwe bí a bá ti ń gbá football àwọn kan ti mọ̀ ọ́ gbá ẹnìkan àṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù ni àwa ni kó wá join ní tíìmù àwọn àgbààgbà kó wá bá wọn gbá ṣe é mọ̀ pé tí ń bá ń fail kò sẹ́ni tí ó dá lẹ́bi tó tayọ ara ẹ̀ bẹ́ẹ̀ ni sísítẹ́mù ayé ṣe rí lénìí bí wọ́n bá dẹ̀ ṣe ń gbá géèmù òun bì kan náà ni wọ́n ní kẹ́yìn yòókù ó máa gbá wọ́n ti globalize gbogbo ẹ̀ ẹ̀yin kan lè wà ní kọ́nà kan kẹ́ ẹ dáyé tí ń ṣe pé àwa ní sísítẹ́mù míì tá a fẹ́ máa fi ṣayé kò ní sí ti ń jẹ́ banking àwọn ò ní ní central bank àwọn ò ní ní nǹkan kan láti lè ríru ayé bẹ́ẹ̀ ṣe lásìkò tá a wà yìí yóò difficult wọ́n ti design ní gbogbo ẹ̀ bí ó ṣe máa rí bọ́n ṣe wá ń gbá géèmù náà lẹ́yìn náà mọ̀ bá wọn ṣe kíni lẹ́mọ̀ bá wọn gbà ó ṣe déédéé ntọ́lọ́hún fẹ́ o kò ṣe déédéé ntọ́lọ́hún fẹ́ o tẹ́ bá lẹ fẹ́ ṣe tí yín bá mi ẹ̀ sì máa kan ìṣòro ọwọ́ àwọn tó wá rí bẹ́ẹ̀ ni ìtukọ̀ ayé wà ọfà kọ́ ẹ sí pé tá a bá ní ká máa sọ nǹkan kan lénìí nípa kí lọ́lọ́run fẹ́ kí lọ́lọ́run ò fẹ́ nínú ètò kátàkárà yóò máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu kí ṣé pé mẹ́sìn le ayé ti move on ayé ti báyé ṣe rí nísìnyìí a ti kúrò ní èjì sí gbogbo àsìkò tẹ́ ń sọ yẹn yóò wá dàbí ìgbà pé àwọn òfin ọlọ́run ọba ọba gbà mú mọ́ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n mọ́ lọ́run tá a kó ètò ayé wa lé lọ́wọ́ ń pẹ́ mọ́ tu ọkọ̀ wa ibi ẹ bá ti tukọ̀ wa lọ ni nǹkan tuntun tẹ́ ẹ bá tún gbé jáde sáyé ni gbogbo wọn mọ tẹ́wọ́ gbà àmọ́ tòun ti bẹ́ẹ̀ mùsùlùmí gidi kódà bí yẹn bá bá rẹ̀ ní position pé òun ṣe lọ́wọ́n ọba lọ́gàngán kan nípa kátàkárà àbí ń pa ká jẹ ká mu àbí ń pa ká ṣayé nínú pé ìmánì kù lára rẹ̀ ni kó tiẹ̀ admit pé ọ̀rọ̀ǹgì kò dáa àmọ́ mi ò rọ́wọ́ mú jáde kúrò ńbẹ̀ mi ò ríbi jánu kúrò ńbẹ̀ nípò tiẹ̀ gbà pé kò dáa yẹn ó dín ní lọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́run appreciate láàfin gbọ́dọ̀ dákẹ́ ká nítorí ń páyé ti dáyé rìbá káwá máa lè sọ fún ara ayé mọ́ pé rìbá rèé kí ni ń jẹ́ rìbá gangan fún rẹ̀ nítorí nílẹ̀ Yorùbá tán bá dáṣà rìbá owó ẹ̀yìn wọn a máa pè ní rìbá nígbà míì kí alágbájá ń gba rìbá owó ẹ̀yìn àbí owó tí wọ́n máa ń lọ́ni fún lẹ́yìn wípé ẹ dákun ẹ ṣe favour yìí fún wa a mọ̀ wípé àtọ́ sí position yìí àmọ́ ẹ dákun ẹ gba túkù sí yìí ẹjọ́ tọ́ sí wa irú owó bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní bribery ọmọ Yorùbá ó tún perú ẹ̀ ní rìbá nígbà míì òun kọ́ ni Islam pè ní rìbá o òun kọ́ ní Lárúbáwá ń pè ní rìbá nítorí rìbá èdè Lárúbáwá ni kí ni ń jẹ́ rìbá rìbá ni owó èlé tí gbogbo Yorùbá náà mọ̀ sí owó èlé àlékún kan tá a gbà tọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ àbí ìlọ́lára kan nínú transaction tá a ṣe tá a pè ní òkúdùl muawadati tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn kátàkárà tí ó ní ká exchange counter value méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ká exchange ẹ̀ síra wọn nínú èmi ò mú nǹkan kan kalẹ̀ ìwọ náà ò mú nǹkan kan kalẹ̀ àá fi gbà á síra wọn kí ìlọ́lára kan tí ò yẹ kó wá wáyé ńbẹ̀ àbí kí èlé kan tí ò yẹ kó wáyé ńbẹ̀ ní tí wọ́n ń pè ní rìbá nù kí wá ní ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ kí lálàyé ẹ̀ tí ó fi yé jù báyìí lọ. Anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé ó ní adhahabu bidhahabi gbogbo ọjọ́ tẹ́ bá fẹ́ exchange gold gbogbo ẹ̀yin tẹ́ ń ta gold tẹ́ ń ra gold gbogbo ọjọ́ tẹ́ bá fẹ́ exchange gold adhahabu bidhahabi tẹ́ bá fẹ́ exchange ara wọn síra wọn wal fiddatu bil fiddati abẹ́ fẹ́ exchange silver sí silver wal burru bil burri abẹ́ fẹ́ exchange wheat èmi ní wheat mo fẹ́ fi gba wheat lọ́wọ́ tiẹ̀ náà àwọn nǹkan tí wọ́n máa fi ṣòwò tán máa fi exchange nǹkan gbà náà nu wa sha'iru bi sha'ir àbí balẹ̀ mo fẹ́ fi exchange balẹ̀ lọ́wọ́ tiẹ̀ náà wa tamru bi tamri àbí date mo fẹ́ fi gba date lọ́wọ́ tiẹ̀ náà tá ń pè ní làbídùn wal milhu bil milhi àbí mo ní iyọ̀ lọ́dọ̀ mo fẹ́ fi gba iyọ̀ lọ́wọ́ tiẹ̀ náà Ànábì ní dodo tí ń ká wọ̀nyí mathalan aw mithlan bi mithlin mithlan bi mithlin ẹjọ́ ṣe déédéé ara wọn kò gbọ́dọ̀ ju ara wọn lọ tẹ́ ẹ bá fẹ́ fi wọ́n exchange ara wọn sawa'an bi sawa'in kò gbọ́dọ̀ ju ara wọn lọ yadan bi yadin ẹgbẹ́ sọ́wọ́ ọwọ́ sọ́wọ́ ni kò jẹ́ on spot èmi ọ̀dọ́dọ̀ gbé gold kalẹ̀ nísìnyí kí ní ìfi gba gold tiẹ̀ tó bá dọ̀tún la
ó gbọ́dọ̀ jẹ́ ọwọ́ dọ́wọ́ lẹ́ẹ̀kan náà. Àlàyé tí ńbẹ̀ ni pé tí n bá gbé owó kalẹ̀ lénìí tí mo ní 1 million naira rẹ̀ mo fẹ́ ṣe ìwọ ní ẹja sọ pé $1,000 àbí kí n sọ pé $2,000 ló ṣe déédéé 1 million naira. $2,000 ìwọ gbé kalẹ̀ èmi gbé 1 million naira kalẹ̀ a fẹ́ exchange ẹ̀ ṣe mọ̀ kí a fẹ́ exchange owó sówó nìyẹn. Ó ṣe déédéé bí ìgbà kan a fẹ́ exchange gold sí gold, a fẹ́ exchange gold sí silver lápèjúwe, àbá fẹ́ exchange gbogbo àwọn nǹkan tá a kà á lẹ̀ látẹ̀kan yẹn. Ẹ̀rí pé dodo ń ta kà mẹ́fà ni wọ́n tá Nabi sallallahu alaihi wasallam ní dodo kíní wọ̀nyí. Gbogbo ọjọ́ tẹ́ bá ti fẹ́ exchange wọn kó máa jẹ́ mithlan bi mithlin, kó máa ṣe déédéé ara wọn, kó máa jura wọn lọ. Sawa'an bi sawa'in, gold tèmi ò gbọdọ̀ pọ̀ ju gold tiẹ̀ lọ, kò gbọdọ̀ jẹ́ kílò 5 bí kìtì ó jẹ́ kílò 4 ká nítorí ìdí kan sí kejì. Tọ̀tíwọ́ tó jẹ́ tó ní kílò 4 dáa ju tèmi lọ, quality rẹ̀ dáa ju tèmi lọ, ká wá fi kílò 5 ti bí ká fi gba kílò 4 níbí. Kò tọ́ according to Nabi sallallahu alaihi wasallam sọ yìí, nítorí pé gbogbo ẹ̀ pápátá ti wọnú under riba. Bó ló ṣe wọbẹ̀ á ṣe àwọn àlàyé náà. Àbí iyọ̀ la exchange àbí gbogbo tí wọ́n máa exchange láyé john tó wọ́n máa fi iyọ̀ ra ń jẹ ńgbà náà. Nínú currency táyé ti nárí ní iyọ̀, wọ́n á máa fi iyọ̀ náwó, wọ́n á máa fi iyọ̀ ra ń jẹ ní àwọn ayé ìgbà náà. Wọ́n á máa fi làbídùn ra nǹkan nígbà náà. Ẹni tí ó bá lówó lọ́wọ́ tó ní làbídùn nínú oko rẹ̀, ó lè ní mo ní làbídùn àwọn àpẹẹrẹ 5, mo ní làbídùn àpẹẹrẹ 10, mo fẹ́ fi ra aṣọ. Àgbẹ̀ lòun wá ní làbídùn àpẹẹrẹ bíi 5, àpẹẹrẹ bíi 10, ó fẹ́ fi gba aṣọ lọ́dọ̀ ẹni tí ń taṣọ, tá a máa pè ní bíi barter trade. Ayé ìgbà náà gbogbo kíní wọ̀nyí Ànábì sallallahu alaihi wasallam wá kà kalẹ̀. Ó ní gbogbo ọjọ́ tẹ́ bá fẹ́ máa fi wọ́n exchange ara wọn, tẹ́ bá ti dájú wọn kọ́ra wọn, àwọn òfin tó dé ní. Fa idha ikhtalafatil asnaf, tó bá jẹ́ sí pé kìí ṣe gold lẹ fẹ́ fi gba gold, ẹ fẹ́ fi silver gba gold lápèjúwe, ikhtalafatil asnaf, ìran yẹn ti yàtọ̀ síra wọn. Ànábì ní fabi'u kayfa shi'tum yadan bi yadin, ẹ tà á bọ́ bá ṣe wù yín. Kò mátà mọ́, dọ́là ti yàtọ̀ sí ó ti yàtọ̀ sí náírà. Fabi'u kayfa shi'tum, ó gbọ́dọ̀ sọ pé ṣe bí $2,000 ló gbé kalẹ̀, $2,000 ó gbọ́dọ̀ ṣe déédéé 2,000 naira. Rárá, fabi'u kayfa shi'tum ó lè jura wọn lọ. Kí 1 million naira máa ṣe déédéé $2,000. Àmọ́ o yadan bi yadin, bó ń dọ́là bá ti ń kó tiẹ̀ kalẹ̀, lèmi ó náírà náà gbọ́dọ̀ máa kó tèmi kalẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ on spot, kò gbọ́dọ̀ jẹ́ delayed transaction. Òfin Ọlọ́run ọba lérí kátàkárà nìyẹn. Tá bá fẹ́ understand ẹ̀ better jù báyìí lọ, á pín sí méjì. Pé ìran rìbá tá Nabi sallallahu alaihi wasallam ṣàlàyé ìpín sí méjì. Alákọ̀ọ́kọ́ ni riba duyun, tí wọ́n ń pè ní riba nasi'a, òun náà wọ́n ń pè ní riba al-jahiliya. Òun ni rìbá mo yá olówó, owó èlé mo yá olówó, ṣe rí pé òun ló gbajúmọ̀ jù. Ó dẹ̀ fi dá iye kan tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ padà fún mi. Ẹ má gbàgbé principle tá a sọ lẹ́ẹ̀kan pé nígbà tí n bá gbé náírà fún ọ, tí wọ́n náà fẹ́ fi dá náírà padà, ṣe pé currency kan náà nù, kò yàtọ̀ sẹ́ni tó gbé gold kalẹ̀ tó fẹ́ fi gba gold. Kò yàtọ̀ sẹ́ni tó gbé gold kalẹ̀ tó fẹ́ fi gba gold. Ànábì sallallahu alaihi wasallam ní tó bá ti jẹ́ sí pé ẹ fẹ́ dájú àwọn kinní yìí kọra wọn, kó jẹ́ mithlan bi mithlin, kò gbọdọ̀ jura wọn lọ, yadan bi yadin, kó dẹ̀ jẹ́ on spot. Èmi wá gbé 1 million naira kalẹ̀, mo fẹ́ fi ràn ọ́ lọ́wọ́. Ó lóun wá bíbà àṣírí, ó fẹ́ fowó kún owó business rẹ̀, ó fẹ́ san gbèsè kan, àbọ̀ fẹ́ sanwó léwé àwọn ọmọ, mo wá yá ọ ní 1 million naira. Lẹ́yìn tí mo yá ọ ní 1 million naira, ẹni ó wá fẹ́ dá padà fún mi, mo wá ṣe májẹ̀mú pé 1.2 ni kó fi dá padà. Nígbà tó bá dá padà, kó fi dá 1.2 million naira bí 1.3 million naira padà fún mi. Ṣé mọ̀ pé náírà náà ní sí náírà, àmọ́ ó ti lé síra wọn, kò ṣe déédéé ara wọn mọ́. Àìṣe déédéé yẹn ó jẹ́ àmọ́ pé fọ́dúlù wà ń bẹ̀, náà sí àdẹ̀tú wà ń bẹ̀. Riba duyunu nu, riba duyunu ní kí mo yá olówó, ó máa dá padà fún mi later. Àmọ́ nítorí pé owó yẹn ò wúlò fẹ́mi mọ́ lẹ́ni, ó ti di pọ́ máa dá padà fún mi pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó bá mi fi 300,000 naira kún, ó bá mi fi 200,000 naira kún, ó bá mi fi iye báyìí, kódà kò bá jẹ́ 1 naira ni mo béèrè kún. Èlé nìyẹn kò tọ́ nínú Islam.
gbogbo àná láti mọ̀ bẹ́ẹ̀ pé owó èlé kí n yá olówó kí n fi gbèlé ní jẹ́ bẹ́ẹ̀ kódà kí Islam tó dé Yorùbá ò láìkí ẹ̀ àṣà Yorùbá àbí àṣà tí Yorùbá máa ń dá tọ̀rọ̀ tán máa ń sọ ní pé àwọn olówó èlé kì í kú re nítorí pé wọ́n máa ń fi owó èlé bà ti ẹni tí wọ́n bá yá lówó jẹ́ ni ẹni tí wọ́n bá yá lówó ẹrú wọn ni ó ṣe kú tí wọ́n bá dàgbà fún tó bá dàgbà fún wọn pé bàbá yìí ní wàá sanwó yín bàbá yìí ní wàá sanwó yín ní wàá sanwó yín nígbẹ̀yìn oṣù tí ń bọ̀ tí gbẹ̀yìn oṣù tí ń bọ̀ bá dé tí ó bá rówó san yóò tún fún un lóṣù kan sí yóò tún wá feye kún eye tí ó san riba duyuni ni wọ́n ń pè riba gbèsè riba jahiliya riba tí Lárúbáwá máa dánwò kó tó di pé Islam dé riba nasi'a riba fún mi nígbà díẹ̀ àǹsí ní azidika fún mi nígbà díẹ̀ máa lékún owó rẹ̀ Islam takò nítorí pé kí ni bẹ́nẹ́fìtì tí mò ń ọ́fà tí mo fi wá ń jèrè tán bá bí mi ò ní rálàyé kankan ṣe kí ni bẹ́nẹ́fìtì tí mò ń ọ́fà tí mo fi ń jèrè mo yá àyàn lówó mo wá ní fún mi ní èlé lórí owó tí mo yá ẹ sọ fún mi ṣé owó jẹ́ nǹkan kan tí yẹn máa tà táfi wá ní mo tajà ni mo wá ń jèrè lé lérí ó yàtọ̀ sẹ́ni tó ta mọ́tò tó ní mọ́tò yìí 1 million naira ni mo rà á mo wá fẹ́ tà ní 1.2 ó yàtọ̀ sí mọ́tò yàtọ̀ sówó nítorí pé owó medium of exchange ni Islam rí sí commodity tí yẹn lè máa tà Islam ò rí owó sí nǹkan tí yẹn máa sọ pé mo ta 1 million mo fi gba 1.2 kọ́ máa fi ra rẹ wẹ́ni tó ta mọ́tò 1 tó wọ́ ti 1 million kò ní nítorí pé nǹkan kan náà ṣáláàjọ ń ṣe ẹni tí ó ta mọ́tò 1 million ṣé bóun náà fi gba 1.2 million ni èmi náà ta 1 million naira cash mo fi gba 1.2 nǹkan tẹ̀ ń ṣe yàtọ̀ síra yín padà ṣàlàyé bó ló ṣe yàtọ̀ síra wọn ìkànnì yẹn nínú ọ̀ràn rìbá kejì tá a bá tún gbé àdìsí tá a kàlẹ́ kan yẹn tá a bá tún gbé yẹ̀ wò àdìsí tó mẹ́ńṣàn iyọ̀ fún wa tó mẹ́ńṣàn làbídùn àti gbogbo àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí a gbọ́dọ̀ exchange láì ṣe pé kó má jẹ̀mú exchange ó kó pé ìran kejì ní ribal fọdùlẹ̀ a fẹ́ exchange owó sówó gold sí gold silver sí silver àwọn nǹkan bẹ́ẹ̀ àbá fẹ́ tiẹ̀ dàrú mọ́ra wọn silver sí gold náírà sí dọ́là dọ́là sí náírà gbogbo orú nǹkan bẹ́ẹ̀ kí lòfin tó dé ọ̀nà wo ni rìbá lè gbà wọ́ bẹ́ẹ̀ tó bá ti yàtọ̀ síra wọn ẹ má gbàgbé bá Nabi sallallahu alayhi wa sallam ṣe sọ pé tó bá ti yàtọ̀ síra wọn tí currency ọ̀jẹ́ kan náà mọ́ àbí tí gold àti silver ṣe ń kó yàtọ̀ síra wọn kì í ṣe gold sí gold silver sí silver ó ti jẹ́ gold sí silver ó ti jẹ́ iyọ̀ ó fẹ́ exchange ẹ̀ sí làbídùn níjọ́ táyé máa dánrú gbogbo bẹ́ẹ̀ wò Ànábì ní tó bá ti yàtọ̀ síra wọn fàbí wọn kí n fà ṣe ètò exchange bó bá ṣe wù yín àmọ́ yádàm bí yẹ́dìn kọ́ jẹ́ on spot ìyẹn ni kó ṣe wọ̀ tó bá yẹ pé náírà ni mo kó kalẹ̀ tí mo fẹ́ fi gba náírà lọ́wọ́ tiẹ̀ náà kéye táwa fi pààrọ̀ síra wọn jura wọn lọ mo lóde ìyàwó tí mo fẹ́ lọ mo sì fẹ́ máa náwó lójú àgbo mo wá ti gba mo ní mo fẹ́ mo ẹ jẹ́ n sọ pé mo allocate 100,000 naira bí 200,000 naira mo fẹ́ ná 1,000 naira wá ní denomination tó wà lọ́wọ́ mi denomination note tó wà lọ́wọ́ mi 1,000 naira ni mi ò dẹ̀ fẹ́ máa ná 1,000 naira mo wá fẹ́ break it down sí bí i 50 naira 10 naira 5 naira 100 naira 200 naira ìwọ kan wá fẹ́ ràn mí lọ́wọ́ fẹ́ fún mi láwọn owó yẹn ṣe pé náírà sí náírà náà ni èmi gbé náírà kalẹ̀ tí ń jẹ́ 100,000 àbí 200,000 naira ó wá denomination rẹ̀ jẹ́ 1,000 naira ìwọ fẹ́ fún mi ní náírà padà àmọ́ denomination tó fún mi yóò máa jẹ́ bí 10 naira 20 naira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náírà sí náírà ni Ànábì ní tó bá ti rí bẹ́ẹ̀ azahabu bi zahabi ẹ bá ti fẹ́ exchange nǹkan kan náà sí nǹkan kan náà bẹ́ẹ̀ ní tó bá ti jọmọ́ sáfù zahabu àbí fidda gold àbí silver tó ti wà ní sáfù wọn torí kìí ṣe gold àti silver nìkan lámọ sọ pé àdìsí yẹn apply lé lérí reason tó fi jẹ́ bẹ́ẹ̀ máa ṣàlàyé ọjọ́ tẹ bá ti fẹ́ exchange wọn Ànábì ní kó jẹ́ mithilan bí mithilin kó ṣe déédéé ara wọn 200,000 tí n bá fún ọ iná ìwọ náà gbọ́dọ̀ dá padà fún mi ọ gbọ́dọ̀ nítorí pé o ṣe mí favour ó fún mi ní 10 naira ó fún mi ní 20 naira tí mò ń wá tí mo fẹ́ ná lójú àgbo kọ́ wá sọ pé ìwọ náà fẹ́ charge èrè kan ń bẹ̀ ọ máa wá fi 100,000 naira mo gbé fún ọ máa wá fi 950,000 naira àbí 95,000 naira àbí 900,000 naira lọ́wọ́ àfi dá padà fún mi téye tó bá fi dá padà fún mi bá ti yàtọ̀ séye tèmi kó fún ọ
kò sí mẹsìlámbì mẹsìlẹ́m mọ́, kò ṣe déédéé ara wọn mọ́, gẹ́gẹ́ bá Nabi sallallahu alaihi wasallam ṣe sọ. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ nípa forex náà pẹ̀lẹ́pẹ̀lẹ́, nítorí ọ̀rọ̀ forex ni ìpín kejì nínú ọ̀rọ̀ rìbá. Ìkan ni rìbá dùyún, rìbá mo yá olówó mo fẹ́ fi gbèlé. Ìpín kejì òun ni rìbá afẹ́ exchange owó àbáwọn nǹkan míì náà tán túmọ̀ exchange tá Nabi sallallahu alaihi wasallam dákọ̀ tí gbogbo ẹ̀ ń jẹ́ mẹ́fà nínú hadisi tá a kà yẹn. Òun ló apply lórí ọ̀rọ̀ forex, ń pé ṣá lè ṣe business forex àbá lè ṣe, tá a bá lè ṣe kí làwọn májẹ̀mú ẹ̀. Ẹ já focus lórí rìbá dùyún, rìbá ti onígbèsè. Àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá Nabi sallallahu alaihi wasallam sọ yìí, kí ló dé tá a fi ìdájọ́ ẹ̀sìn mọ́ lórí mẹ́fẹ̀ẹ̀fà yẹn? Kí ló dé tá a extend wọn sórí àwọn míì tó yàtọ̀ sí mẹ́fẹ̀ẹ̀fà? Ṣé ń pa Ànábì ọ̀ṣà dákọ náírà, ọ̀rọ̀ náírà sì lásán sìn. Ànábì ọ̀dákọ nǹkan míì tó yàtọ̀ sí, Ànábì ọ̀dákọ ráìsì nínú mẹ́fẹ̀ẹ̀fà tá a kà yìí. Adákọ gold, adákọ silver, adákọ date, adákọ iyọ̀, adákọ wheat, adákọ barley àti kituni, adákọ àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tí ọjà sunafu ribawiya, àwọn nǹkan rìbá tí rìbá apply lélẹ́rí. Ànábì ó sì sọ sallallahu alaihi wasallam pé lẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà yìí o kò apply lórí nǹkan míì. Gbogbo school of thought ti Islam mẹ́rẹ̀ẹ̀rin ẹnu wọn wá kò sí pé lẹ́yìn mẹ́fà tá Ànábì dákọ̀ yìí sallallahu alaihi wasallam, rìbá sì tún apply lórí gbogbo tó bá jọ mẹ́fẹ̀ẹ̀fà yìí. Gbogbo tó bá ti wá jọ mẹ́fẹ̀ẹ̀fà yìí rìbá apply lélẹ́rí. Kí wá lọ jọ mẹ́fẹ̀ẹ̀fà yìí kí ni ọjọ́, ẹnu wọn lè mọ́ kò, àmọ́ n tó bá ti jọ mẹ́fẹ̀ẹ̀fà yìí o ẹ máa gbẹ́dájọ́ rìbá léwu náà lérí. Zahabu, gold àti fidda àti silver, ẹ̀rí pé méjèèjì wọ́n máa fi wọ́n nǹkan wíwọ̀n ni wọ́n dẹ̀ máa fi wọ́n ra nǹkan ni láyé ijọ́ náà lọ́hùn. Gold ni wọ́n máa fi àwọn currency tí wọ́n ń gbà náà, dinar àti dirhamu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gold ni wọ́n benchmark wọn lélẹ́rí, gold ni wọ́n fi ń produce àwọn owó náà nígbà náà. Nǹkan níná nǹkan arajà ni gold nígbà náà. Ajá sí pé gbogbo ntáyé bá ti fi ń ṣòwò tí wọ́n bá ti fi ń rajà tán fi ń tajà, ó ti ìdájọ́ rìbá ti apply lérí gẹ́gẹ́ bó ṣe apply lérí gold àti silver, nítorí òun lówó gbà náà. Gbogbo ntáyé bá wá sọ dowó tán bá ti define ẹ̀ gẹ́gẹ́ bí owó tí acceptability ti wà fún central bank ìlú yín, tọ́jú òun relevant authority tí ó define kíní ń jówó, wọ́n ti recognize ẹ̀ gẹ́gẹ́ bí owó. Nke owó ni kíní yìí ẹ lè máa fi ra, ẹ lè máa fi tà láàrin ara yín. Níjọ́ tẹ́ ẹnu bá ti kò sí bẹ́ẹ̀, gbogbo ìdájọ́ owó ti wà lérí ẹ̀, ìdájọ́ rìbá ti wà lérí ẹ̀, ìdájọ́ zakat ti wà lérí ẹ̀. Àbí àwọn nǹkan mẹ́rin yòókù tó yàtọ̀ sí gold àti silver tá Nabi sallallahu alaihi wasallam dákọ̀ nínú mẹ́fẹ̀ẹ̀fà, ẹ rí i pé nǹkan jíjẹ ni wọ́n. Àwọn scholars fi wá sọ pé tó bá ti ṣe é jẹ bíi ráìsì tóun náà nǹkan jíjẹ lòun náà, òun náà ti wà ní kàtígórì mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Kódà bá Nabi sallallahu alaihi wasallam ò tiẹ̀ dákọ̀ rẹ̀, nítorí pé ìròyìn kan náà ti dà wọ́n papọ̀ tá à ń pè ní ẹ̀là. Ìròyìn kan náà ti dà wọ́n papọ̀, gbogbo tó bá ti jẹ́ mọ̀ tán ó ṣe é jẹ. Àbí alqutu wal iddikhar lọ́dọ̀ Málíkì lápèjúwe, nǹkan tá a ṣe tíyẹn fi jẹun sínú tíyẹn dẹ̀ fi yó, tó dẹ̀ tún ṣe preserve fúngbà tó pẹ́, bí ìrẹsì, àgbàdo, gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ ti kó sọ́ndà tí rìbá lè apply lélẹ́rí. So ẹnu school of thought mẹ́rẹ̀ẹ̀rin ó kò sí eléyìn, àfi school of thought kan tán ń pè ní Zahiriyya táyé kì í bojú wò wọ́n, táwọn sọ pé lẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà yìí kẹ́nìkan mọ́ fi nǹkan kan kún ọ̀rọ̀ rìbá mọ́. Níbo là ń bọ̀ wá ni pé tí n bá wá yáàyàn lówó tí mo ní dandan àfi kó bá mélèé, aburú wo ní bẹ́ẹ̀, àgbákò wo ní bẹ́ẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá nínú Suratul Baqara fẹ́ni tí ó sì mọ̀ wò pé kí wá ní kátàkárà fi yàtọ̀ sí ká yáàyàn lówó ká fi gbèlé. Àwọn èèyàn ti sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n fi tako àṣẹ Ọlọ́run ọba tọ́lọ́run fèsì fún wọn fún rẹ̀ nínú al-Qur'an nínú Suratul Baqara. Ọlọ́run ní alladhina yakuluna riba, ṣe ráwọn tán máa jẹ rìbá, la yakumuna illa kama yakumu alladhi yatakhabbatu shaytanu minal masi. Tó bá dijọ́ al-Qiyamah, ìgbédìde wọn yóò ń ṣe ní ó dàbí ìgbédìde ẹni tí Ṣẹ̀tánì kọlù, àwọn ẹni tí Ṣẹ̀tánì ń dà láàmú. Ìyẹn ni pé ìgbédìde burúkú, ìgbédìde àbùkù lágbé wọn dìde. Dhalika bi annahum qalu, Ọlọ́run ní tó fà á tá fi gbé wọn dìde bẹ́ẹ̀ ni pé qalu, ọ̀rọ̀ ẹnu wọn jẹ́ tán bẹ láyé ni pé innamal bay'u mithlu riba, àwọn ò rí yàtọ̀ láàrin
sale contract kátàkárà àti rìbá ṣe bẹ́ẹ̀ mi náà ta owó fún ẹni mo dẹ̀ ní kó bá ń fi mélèé kí ni ìyàtọ̀ èmi tí mo kó 1 million fún ọ tí mo ní kó bá ń fi mú 1.2 padà nígbẹ̀yìn oṣù àtẹni tó ta mọ́tò tó wọ́ ti 1 million fún ọ tó ní kó san 1.2 million àjọ ta nǹkan fún ọ nínú èmi ta owó òun ta mọ́tò wọ́n láwọn ò rí yàtọ̀ láàrin méjèèjì ọlọ́run ní wa ahallallahu al-bay'a èmi ọlọ́run sì ṣe kátàkárà lẹ́tọ̀ọ́ kò sábúrú bí kíyàn ta mọ́tò kó jèrè kódà ó bá fẹ́ jèrè ó bá ta mọ́tò 1 million ní 5 million ọlọ́run ní kò sábúrú ń bẹ̀ wa harrama riba kíyàn ta léye tó bá hùn léye tó bá tẹ́ lọ́rùn kò sábúrú ń bẹ̀ in fact eye èrè tó lè jẹ nínú Islam ní limit lérí ọjà rẹ̀ Islam ọ̀sẹ̀ ti limit fèrè ọkàn encourage wa ní pé ká láàánú ládàá ń bẹ níbi tó bá láàánú tó ń fáwọn èèyàn discount ládàá ń bẹ níbẹ̀ àmọ́ tí ọ̀tọ̀ bá lè ṣe tágbára rẹ̀ ọ̀bá ká kí ọjà yìí mọ́ra ní 1 million mo sì fẹ́ tà ní 10 million ẹni tó bá lówó kó wá rà ẹni tí ó bá lówó kó get out ó gbẹ̀ṣẹ̀ kankan o nínú ṣẹ̀rí ọlọ́run ní wa ahallallahu al-bay'a tó bá ti jọmọ́ kátà kára mo ṣe é lẹ́tọ̀ọ́ wa harrama riba àmọ́ èyí tó bá jẹ́ pé ọ̀ ń yá àyàn lówó òfin gbèlé àbí gbogbo ọ̀ràn rìbá míì náà tó jẹ́ rìbá al-fadli ta láǹbọ̀ wá sọ̀rọ̀ rẹ̀ níbi ọ̀rọ̀ forex nítorí bá ti jẹ́ rìbá bẹ́ẹ̀ owó èlé bẹ́ẹ̀ kò tọ́ Islam ò rí owó sí nǹkan tó lè mọ trade pé mò ń ta owó currency kan náà màá fi gba same currency pẹ̀lú èlé nítorí dẹ̀ fà á ní pé ẹ̀rí pé tọ́lọ́ ń bá ròyìn àlìjẹ́nà nínú al-Qur'an níbi tọ́lọ́ ti ń sọ̀rọ̀ owó pé tá a bá dá àlìjẹ́nà wà lówó lọ́wọ́ gan owó pọ̀ lọ́wọ́ wa torí owó ò ní value owó gangan ò dá value ní fún rẹ̀ gbogbo ẹni tí mo dream owó tẹ́bi pé kí ló ń fẹ́ báyìí ó lówó lẹ́yìn owó ńkọ́ owó náà tún ni kí ni tìtorí ẹ̀ wá owó intanti torí ẹ̀ wá owó ló sowó dàbí ẹ̀gbọ́n ojú àmọ́ tí owó ń gbà tẹ́ ẹ̀ bá rí nǹkan fowó rà ẹni tẹ́ ẹ gbé sí ìlú kan pé ìwọ nìkan wà lórí wà ní dẹ́sàtì yìí lápèjúwe ẹ kó $1 billion àbí $1 trillion ẹ̀hún ní kẹ́ ẹ kó fún $1 trillion ní kẹ́ ẹ kó fún bí tó wà nínú dẹ́sàtì tí ò sómi tí ò sí tí ó jẹ́ ń bẹ̀ òun nìkan kò sẹ́ni tí ó pè ránṣẹ́ kò sí jíjẹ múmu fún bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ sustain life ẹ̀ níbẹ̀ tó ẹ́ sí pé tó bá wà nínú dẹ́sàtì náà tí ò kúrò ń bẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ó lè parẹ́ ẹ wá kó owó tó tóbi jù fún ẹ kó $1 trillion fún níbi tó wà cash ẹ kó síbẹ̀ ẹ sì wá fẹ́ nìkan sí ibi tí jíjẹ múmu wà èso pọ̀ ń bẹ̀ gbogbo orúurun oúnjẹ tí bá ń fẹ́ gbogbo orúurun ìpèyàn ránṣẹ́ tí bá ń fẹ́ aṣọ ń bẹ ń bẹ̀ ilé tí ó sùn ń bẹ ń bẹ̀ gbogbo tí ń fẹ́ pátápátá ń pé ìyẹn lè dúrímù fún nǹkan kan pé mo ní bùkátà ọ wà ń bẹ̀ àmọ́ ẹ má fún ní $1 lẹ́yìn oṣù kan lọ́ọ́ padà wà àwọn méjèèjì ta ni ó ṣẹ́kù láyé ta ni ó ti kú ìyẹn já mọ́ value ike owó ò dá value ní ìyẹn já mọ́ ike owó ò dá value ní ń ta fẹ́ fowó ṣe ló ní value ìyẹn ò jẹ́ kí Islam ó recognize owó gẹ́gẹ́ bí n tó lè mọ́ trade torí tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní mọ́ trade owó mọ́ pọ̀ sí owó ẹnì kó jòkó lábẹ́ AC nínú ilé rẹ̀ yóò kówó fún ọ yóò ní o ṣe wàhálà lọ tó bá lọ fowó ọ̀hún ṣe business àbó lọ fowó yẹn ṣe nǹkan míì business lè dáa ó lè má dáa bọ́lọ̀ ń ṣe ṣètò ayé nìyẹn bí nature business ṣe rí nìyẹn ó lè rí income tó dá ń bẹ̀ ó lè má rí income tó dá ń bẹ̀ ó ti jẹ gbèsè ó ti di dandan kó dá gbèsè padà fóun tó yá ọ lówó ọmọ wa dá èlé padà fún òun ò ta ògùrọ̀ kankan lọ́fà inú ilé ló jókòó sí ẹ̀gbọ́n mi abẹ́rù lé ló jókòó sí yóò máa sọ fún un pé ó máa ń kọ́ jẹ mí léye báyìí eye tó jẹ mí eye báyìí tún sí gùn èlé báyìí tún sí gorí ẹ̀ yóò máa wá profit látara wàhálà tiẹ̀ àbòsí ń bẹ lọ́lọ́run fi ní wa ahallallahu al-bay'a mo ṣe kátàkárà ní àlàálí wa harrama riba àmọ́ yìí tó bá ti jẹ́ rìbá owó èlé mo ṣe é léwọ̀ ọlọ́run ní faman ja'ahu maw'izatun min rabbihi wá síta wá ṣe ìyẹn ni tó bá gbọ́ sétí fantaha tó lóun ọ̀jẹ́ mọ́ kí n bí mo jowó èlé dé yìí èyí náà ní jóun mi ọ̀jẹ́ mọ́ mo fẹ́ túbá falahu ma salaf ọlọ́run ní mo ṣe tán àti forí ìdodo yìí tó ti jẹ sẹ́yìn jìn wa amruhu ila Allah ọ̀rọ̀ rẹ̀ dọwọ́ ọlọ́run láti yáfi ẹ̀ wa man aada ẹni bá padà sí díẹ̀ tó ní àlájú ló já mọ́ sọdodo yá ń sọ yìí jàre ọlọ́run ní fa ulaika ashabun nar àwọn ìyẹn ni mo fẹ́ fi sínú náà hum fiha khaliduna tí wọ́n mọ bẹ́ẹ̀ gbére tí wọ́n pẹ́ ń bẹ̀ tó bá túbá
tí túbá tó bá túbá látàyé Ọlọ́run lòun ṣe tá àti foríjìn tó bá sì wá bá bẹ́ẹ̀ tó bá tó fi wọná khalidina bí kìí ṣe pé kò ní í jáde mọ́ láéláé tó bá jẹ́ rìbá tó sì jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ Ọlọ́run ọba tó bá pẹ́nu ná Ọlọ́run lòun lè padà yọ níbàámu pẹ̀lú àwọn àyà mi tó pọ̀ nínú al-Qur'an àti hadith yamhaqullahu riba Ọlọ́run lálùbáríkà tí ń bẹ ń bi rìbá mo ti yọ kúrò ń bẹ owó kan tí ò lálùbáríkà ni wa yurbi sadaqat sàárà tẹ́ ẹ bá ṣe ẹni tó yá lówó tí ò rówó san bọ̀rọ̀ tó ló yá fi ẹ̀ tagbára rẹ̀ bá ka bẹ́ẹ̀ òun lálùbáríkà rẹ̀ máa lékún wallahu la yuhibbu kulla kafarin athim gbogbo kèfèrí tó jẹ́ lẹ́ṣẹ̀ abẹ́ni tá a bá sọ̀rọ̀ Ọlọ́run tó ní òun ọ̀dọ́ Ọlọ́run lóhun ò nífẹ̀ẹ́ yín o ya ayyuhal ladhina amanu Ọlọ́run lóhun pé dúró ẹ̀yin tẹ́ gbà ń gbọ́ lódodo ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wadharu ma baqiya mina riba in kuntum mu'minin ẹ bẹ̀rù Ọlọ́run wadharu ma baqiya mina riba gbogbo ẹ̀tọ́ tẹ́ nítorí nígbà táyà yìí ń sọ̀kalẹ̀ àwọn èèyàn ti tẹnubọ rìbá lọ gbáà àwọn èèyàn ti jìn sínú rìbá lọ gbáà ọfà pé nígbà tọ́lọ́run ó ṣe rìbá léèwọ̀ díẹ̀díẹ̀ ní mú wa ọkọ̀ọ̀kọ̀ sọ pé látà ya ayyuhalladhina amanu wa ma ataytum min riba liyarbu fi amwalin nas nínú Suratu Rum ke àwọn rìbá tẹ́ ń gbà lọ́wọ́ àwọn èèyàn fala yarbu indallah ọ̀dọ̀ èèyàn ní ti ń lé ọ̀dọ̀ èèyàn ní ti ń compound èyí tẹ́ ń pè ní compounding interest àti èyí tẹ́ ń pè ní simple interest ọ̀dọ̀ èèyàn làlékún wà kò sí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí kí ọ̀rọ̀ yẹn ò direct kí ẹ mọ́ dà mọ́ bẹ̀tí ń discourage wọn díẹ̀díẹ̀ nígbà tó yá Ọlọ́run tún ní la takulu riba adhafan mudha'afatan ẹyẹ jẹ rìbá lájẹ jù mọ́ ó tún òfin yẹn ó tún le ju ti tàtẹ̀yìnwá lọ òfin eléyàn náà tún pa tàtẹ̀yìnwá rẹ́ nígbà tó wáyá Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá láàmọ́lẹ̀ pé ayyuhal ladhina amanu la takulu riba ẹ̀yà yìí tànkà lọ́wọ́ ta ní innamal bay'u mithlu riba wa ahallallahu al-bay'a wa harrama riba Ọlọ́run lòun ṣe rìbá léèwọ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá láàmọ́lẹ̀ pọnyẹun ó fẹ́ lẹ́yìn òun pa gbogbo tàtẹ̀yìnwá tí ò fi ṣe rìbá léèwọ̀ ó fi parẹ́ díẹ̀ kó lè rọ àwọn èèyàn lọ́rùn láti jánu ńbẹ̀ nítorí wọ́n ti tẹnu bọ̀ kọjá bó ṣe yẹ kódà àwọn àyà tá ń kà lọ́wọ́ yìí àyà owó ọ̀gbẹ̀yìn tí ànábì múra àti fayélẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ ẹ pé díẹ̀ lọ́lọ́run pa rìbá rẹ́ Ọlọ́run wa ní fa illam taf'alu wadharu ma baqiya mina riba gbogbo àwọn èlé tẹ́ ní lọ́rùn àwọn èèyàn ń pé lágbájá jẹ mí lówó kò tí ì sìn lé fún mi dharu ẹ fi ilẹ̀ in kuntum mu'minina tó wáyé pé tòótọ́ lẹ gbọ́ lọ́n gbọ́ Ọlọ́run ní fa illam taf'alu tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ gbọ́ wá sí tẹ́ lò fa'dhanu bi harbin minallahi wa rasulihi ẹ kéde ẹ sọ wípé ẹ ṣe tán àti bọ́lọ́run jagun ẹ ṣe tán àti bọ́lọ́run ọba jagun ẹ ṣe tán àti bá nẹ́bì jagun Ọlọ́run bá wa jà ó wa in tubtum Ọlọ́run ní tẹ́ bá lè túbá falakum ru'usu amwalikum ẹ lè má lè claim owó èlé àmọ́wó tẹ́ yáàyàn gẹ́gẹ́ tẹ́ ń gbèlé lélẹ́rí kò sáburú ń bí kẹ́ gbà padà 1 million tó yáàyàn tó ti agree pé yóò délé padà lé lérí pé 1.2 Ọlọ́run fa in tubtum tó bá fẹ́ jáwọ́ falakum ru'usu amwalikum ó lè gba 1 million rẹ padà 200,000 tó lé yẹn ni kì í ṣe tiẹ̀ Ọlọ́run ní la tazlimuna wa la tuzlamun nítorí àmọ́ sọ bẹ́ẹ̀ ni pé kọ́ ọmọ ṣàbòsí fún yàn kán mọ́ ṣàbòsí fún wọn náà ẹni tó yá lówó tó wá bọ́ sábẹ́ òrùn tó kówó sí di bísínẹ́sì rẹ̀ tó wá kò pawó nítorí ìdí kan sí ìdí kejì ọwá ní kò séyìí tó kàn wọ́ o kó bọ́ mélèé tó bá gbowó tó yá padà kò sábúrú o àmọ́ tó bá ní dandan ó gbọ́dọ̀ bọ́ mélèé èlé yẹn sọ ń tó ṣe tó fi dìsáàbù kó gbélé ó ti ṣàbòsí fún Ọlọ́run ní látúzìlà múnà kí wọn náà má ṣe kán má ṣàbòsí fún wọn náà ló jẹ́ àṣọ pé kẹ́ ẹ má jẹ rìbá ìwọ má ṣàbòsí fún yàn má jẹ́ wọn ṣàbòsí fún wọn náà nígbà tó wọ́n tó lọ agree pé wọn náà ó san èlé ó agree pé kán ṣàbòsí fún ọ ẹni tó fẹ́ gbà lọ́wọ́ rẹ fẹ́ ṣàbòsí fún ọ ìwọ tó agree náà ọ submit ara rẹ fún àbòsí lànàbì fi ní la'anallahu akila riba Ọlọ́run ṣẹ́bi lé dodo ẹni tí ń jẹ rìbá wà mú kílà wà tẹ́ni tóun náà ń sanwó rìbá ó ní sọ kí ṣe bí mi kàn ń sanwó fún wọn ni èmi kọ́ ni ń jẹ àwọn ni wọ́n ń gbà lọ́wọ́ mi àwọn wọn lẹ́sẹ̀ ìwọ tó ń san náà tó subject ara rẹ sábòsí ẹ̀yin méjèèjì jọ ń bẹ nínú ibi dandan Ọlọ́run kódà wàkàtìbàhù ẹni tó bá yín kọ dọ́kúmẹ́ǹtì pé lágbájá yá tàmàdò lówó
owó èlé tí ó fi san padà fún ní ẹni tó dọkumẹ́ǹtì ẹ̀ náà fún rẹ̀ tó ń bá yín kọ̀wé akọ̀wé tẹ ẹ̀yàn síbẹ̀ anabi sallallahu alayhi wa sallam níbi dandan ọlọ́run bẹ lérí òun náà wa shahidayhi àwọn tán wá jẹ́rìí sí pé ó ṣojú yín lásán òun náà lẹ́sẹ̀ nú ẹ fi wá rí i pé kì í sọ̀rọ̀ kékeré ẹ wo èpè tọ́lọ́run ń ṣe ọlọ́run dodo ẹni tó bá ti lóhùn ní jáwọ́ ń bi ọ̀rọ̀ rìbá ẹ kẹ́rẹ́dì láti gbé mi ọlọ́run jagun ta ló lè dúró jagun ọlọ́run ta ló lè dúró bọ́lọ́run jà ṣé kan nú àwọn ọmọ ogun tí ó fi ránṣẹ́ sí ọ bóyá atẹ́gùn lásán ni àbí iná kódà òṣì fún rẹ̀ lè jẹ́ ìbínú ọlọ́run tí ó dẹ síyàn ó lè dẹ òṣì síyàn ó lè dẹ àárẹ̀ síyàn ó lè dẹ ọmọ rẹ sí ọ ó lè dẹ ìyàwó rẹ sí ọ kò sí tọ́lọ́run ò lè fi báyàn jà ọlọ́mọ bá wa jà o ọlọ́run ní tẹ́ bá tilẹ̀ ní gbọ́ fazanu bi harbi minallahi wa rasulihi èmi ọlọ́run ó bá yín jagun òjíṣẹ́ rẹ̀ ànábì Muhammad náà ó bá yín jà ànábì ta ni yóò sì pẹ́ wa ọlọ́mọ sáà fi wá sínú àwọn tá ànábì ó sì pẹ́ ẹ dákun nígbà tó bá wá doníjà ànábì njọ́ àlùkìyámà ta ni ó sì pẹ́ rẹ ọlọ́run ní wa in kana dhu usratin ẹni tẹ́ yá lówó in kana dhu usratin tó bá jẹ́ pé nù nira lọ́wà tí kí o sì bomi láṣìírí ṣàánú mi owó yóò tí ì sí lọ́ọ̀ mi ni mo fẹ́ san tí èyí ṣe pọ́ mọ́ o dhu usratin ara ní ọlọ́run ní fanadhiratun ila maisaratin kò burú kẹ́ ẹ rọ́jú ẹ lọ lára ila maisaratin títí tára ó fi dẹ́ ẹ fún ní táìmù títí tára ó fi dẹ́ tí ó fi san àmìyàn wà nù hardship ó tún ní kó sìn lé ọlọ́run ní òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ wa an tasaddaqu khair kódà tẹ́ bá lágbára àti ṣe sàárà oore ni in kuntum ta'lamuna tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀ ó wá ní wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa àyà tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nìyẹn ẹ rí i pé ọ̀rọ̀ rìbá lọ́lọ́run fi stamp al-Qur'an ó lágbára púpọ̀ kìí ṣe ìdájọ́ àwàdà nínú Islam àdìsí ànábì pọ̀ lérí ẹ̀ àní láǹfààní àti máa sọ nítorí táìmù wa kò tó nǹkan ànábì sallallahu alayhi wa sallam nínú àdìsí rẹ̀ ní pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ méje tá ànábì ká ànábì fi rìbá síbẹ̀ pé rìbá jẹ́ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn lè fi ṣe lọ́hùn ànábì sallallahu alayhi wa sallam lóhun lálàá níjọ́ kan òun rí lójú oorun yín sọ àlá náà fún àwọn sọ̀hábà rẹ̀ ó ní àwọn màláíkà méjì wá wọ́n mú rìnrìn àjò kan lé ilẹ̀ kan ilẹ̀ mímọ́ kan ardun muqaddasa ilẹ̀ mímọ́ kan ilẹ̀ náà funfun ọmọ àwọn wá débẹ̀ lòun wá rí odò kan nahrun min damin odò náà jẹ́ odò ẹ̀jẹ̀ òun sì rí arákùnrin kan láàrin odò náà nínú ẹ̀jẹ̀ ló wà ń gbìyànjú àti jáde ó wà nù nira ó wà nù rora tó bá ti wá fẹ́ jáde nínú odò màláíkà arákùnrin kan bẹ ó lárákùnrin kan wá dúró sétí odò ń gbé òkúta kan tó tóbi òkúta ńláńlá yóò wá là mọ́ arákùnrin tí ń bẹ nínú odò yẹn yóò fi òkúta yẹn dá padà sínú odò ẹ̀jẹ̀ títọ̀ wọn bá tún gbìyànjú pé òun tún fẹ́ tún gbìyànjú àti jáde kúrò nínú odò ẹ̀jẹ̀ yẹn bọ́ sí etídò arákùnrin tí ń bẹ létídò yóò tún gbé òkúta ńláńlá kan yóò tún là mọ́ lẹ́nu yóò fòkúta yẹn dá padà sí inú odò ẹ̀jẹ̀ lòun wá béèrè lọ́wọ́ àwọn màláíkà méjèèjì tán mú un ṣèrìn àjò pé àwọn wo nìyẹn tá lọ́kùnrin tí ń bẹ nínú odò tá sì ní arákùnrin tí ńlẹ̀ lóko yìí wọ́n á sọ fóun pé arákùnrin tí ń bẹ nínú odò ẹ̀jẹ̀ rìbá ní mọ̀ jẹ́ ńjọ́ tí ń bẹ láyé arákùnrin yẹn olówó èlé ni rìbá ní mọ̀ jẹ́ ńjọ́ tí ń bẹ láyé ẹni tí ń bẹ létí odò ni màláíkà tí ńlẹ̀ lóko tí ń fòkò yẹn dá padà sínú odò ẹ̀jẹ̀ ọlọ́run fún wa láti bọ̀ tán rí o ẹ wá já sọ díẹ̀ fúnra wa nínú àwọn kátàkárà kọ̀ọ̀kan tára ayé ń ṣe tí ó ní ń ṣe pẹ̀lú rìbá àwọn transaction ọ̀rọ̀ nípa mortgage àwọn èèyàn máa béèrè dáadáa especially àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní west àwọn èèyàn gba mortgage ní nàìjíríà yóò ra lẹ̀ ní ọba ti rówó 100,000 kan yóò lọ ra lẹ̀ síbi kan ọba sì rí 200 yóò ṣe foundation ọba sì rí 300 yóò tún ṣe kinní kan díẹ̀ ó lè lo 20 years kó tó parí ilé ó lè lo 10 years kó tó parí ilé yóò ti mọ gbénú ẹ náà ni ọmọ kan ní ọmọ kan yóò ṣẹ̀ṣẹ̀ mọ rẹ bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe kọ́lé ní nàìjíríà nù àmọ́ àwọn èèyàn wa ní west ilé òdùn kọ́ bẹ́ẹ̀ àwọn ìlú yẹn ti dàgbà tayọ kọ́ ló fẹ́ ra lẹ̀ ní UK níbo ló ti rí tó bá fẹ́ ra ní kí yẹn fẹ́ ra lé tuntun kó ti rẹ́dì mo fẹ́ kówó ẹ̀ kalẹ̀ owó tó ní lọ́wọ́ kọjá bó ti yẹ o tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ní UK àbọ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ní US ó gbọ́dọ̀ jẹ́ sí pé bóyá ọmọ ọba ńláńlá kan ní àbí o ti kówó owó olóṣèlú kan jẹ nílùú tó ti ń bọ̀ wá wọn kì í rí ilé rà bá yẹn mọ́gẹ́jì ni wọ́n máa sábà gbà gbèsè ilé lọ́pọ̀lọpọ̀ fi ń nílé lórí ń bẹ̀ wọ́n á máa wá béèrè pé kí ni Islam sọ lérí ọ̀rọ̀
mortgage àwọn àfa Islam torí pé gbogbo ó yẹ kálukú náà sí ipe ọ̀rọ̀ kátàkárà tí ń bẹ ń bẹ ayánilówó à ń sìn lé ni kò dàrú rárá n tí ń ṣẹlẹ̀ nínú báǹkì náà dodo wọ́n tó ń deposit owó sínú savings account àbí fixed account tó bá jẹ́ báǹkì tí ó pè rẹ̀ ní Islamic o ọ̀ya wọn lówó ni tó o bá kẹ́kọ̀ọ́ débẹ̀ lọ lára rẹ lójú tó ẹlòmí ọmọ jarí mọ́nú ni pé kíní kan ṣé ká máa kówó sí báǹkì mọ́ pé ọmọ kówó sí báǹkì àmọ́ admit pé rìbá ní ìṣẹ̀lẹ̀ ń bẹ báńkà kan ò ní láéláé sọ fún ọ tó bá mọ tí ń ṣẹlẹ̀ nínú báǹkì ò yàtọ̀ sí káṣíà kan tí má kàn ń kawó fáwọn èèyàn ó lè mọ tí ń ṣẹlẹ̀ nínú báǹkì ẹni tó bá study music ní university ó lè ṣiṣẹ́ káṣíà tí wọ́n kàn train ẹ̀ láàrin oṣù kan yóò dẹ̀ mọ excel kó mọ ṣiṣẹ́ lọ àmẹ́ni bá mọ tí ń ṣẹlẹ̀ nínú báǹkì gẹ́gẹ́ tó bá mọ business core business báǹkì òun gẹ́gẹ́ ni kí ó yá owó lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá deposit owó sí lọ́dọ̀ ó yá ni wọ́n lè mọ̀ pé yíyá kan mọ̀ pé savings yíyá ni tó bá google rẹ̀ search pé what is bank kí ni ń jẹ́ báǹkì kí ni business bank wọ́n sọ fún pé institution tí ń yáwó lọ́wọ́ àwọn depositor tí ń dẹ̀ ń yá àwọn ẹlòmíín intermediary lásán ni wọ́n yáwó lọ́wọ́ tiwọ́ tó ṣàkáǹtì sọ́wọ́ wọ́n sì kówó yẹn fún company kan tóun fẹ́ yáwó àbí individual náà tóun náà fẹ́ yáwó bóyá ó fẹ́ yáwó ra mọ́tò àbó fẹ́ yáwó ṣe nǹkan kan nínú life ẹ̀ intermediary ni wọ́n yá lọ́wọ́ ẹ̀yin wọ́n yá àwọn ẹlòmíín so kí la fẹ́ lò ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ gbogbo tá bá ń san tí máa ń jẹ́ interest rìbá ni ẹnu àwọn àfa àgbà tí mímọ̀ yé lágbàáyé tí mímọ̀ yé mo qualify ẹ̀ tí mímọ̀ yé lágbàáyé ọ̀dàrú lérí pé interest tí báǹkì bá san rìbá ni kò tọ́ kó o pè lówó rẹ̀ tán bá sanrú ẹ̀ fún ọ wọ́n ní kó lọ́ọ́ fi ṣe sàárà kódà sàárà yẹn mọ́ ni lẹ́mi pé sàdákà tó gbà ládàá nítorí kéwulẹ̀ ṣòwò rẹ̀ àwọn kan sì ní kódà fi ilẹ̀ sínú àkáǹtì yẹn torí kì í ṣe tiẹ̀ àmọ́ ìtọ́dájú ní pé kó yọ owó náà kó lọ́ọ́ fi ṣe sàárà èyí tá a fẹ́ fókọ̀sì lé lérí ọ̀rọ̀ mortgage fáwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ wa pé bó wa ni ọ̀rọ̀ mortgage kò dàrú pé mortgage wọ́n yá yẹn lówó ni nítorí pé ẹni bá fẹ́ apply fún mortgage ní any bank bí ó ṣe ṣẹlẹ̀ ni pé bóyá o ti ní developer kan tí máa talé real estate company kan tó fẹ́ ra lé lọ́wọ́ wọn àbí individual kan landlord kan tó fẹ́ mo like ilé yìí mo fẹ́ ra lé yìí ẹ ti wá jọ dúnàdúrà èló ni nǹkan kan iye báyìí ni ọ wà lọ sọ́dọ̀ báǹkì big brother ọ̀rẹ́ rẹ tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ òun ọ wà sọ pé mọ̀ wọ́rì yóò wá interfere láàrin wa àti ẹni tó fẹ́ talé fún ọ yóò kówó fún developer tabagé kúkúrú ká tó kówó kalẹ̀ wọ́n ó ṣe credit worthiness wọ́n study eligibility study àti gbogbo nǹkan tí wọ́n máa study pé ṣé o ṣe yá lówó ṣòro owó àwọn dá padà ṣé o níṣẹ́ lọ́wọ́ ṣé wàá rí kọ̀lẹ́tọ̀ àgbé kalẹ̀ yàtọ̀ sí mortgage tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ gbogbo nǹkan yẹn ni ó determine tí wọ́n lè yá ọ lówó ìyẹn náà ń pè ní credit test wọ́n test rẹ dáadáa lẹ́yìn gbogbo eléyẹn náà àwọn ó ṣá go through process tó pọ̀ tí wọ́n bá ti approve rẹ̀ fún ọ báńkì ó kówó fún landlord tó fẹ́ ra lé lọ́wọ́ rẹ̀ àbí developer tó fẹ́ ra lé lọ́wọ́ rẹ̀ àbí real estate company tó fẹ́ ra lé lọ́wọ́ ẹ̀ báńkì ó kówó fún wọn wọ́n wá gbélé fún wọ ìwọ ti dẹni tó nílé ó máa wá san owó báńkì yá olówó ni wọ́n bọ́ sanwó ilé tó fẹ́ rà ó máa wá sanwó fún báńkì pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí eye tẹ́ bá terms and conditions tẹ́ bá agree lé lérí wọ́n lè amortize ẹ̀ ṣé 30 years ló fẹ́ fi san ni ṣé 20 years ló fẹ́ fi san ni àbí 10 years àbí 5 years bó bá ṣe lówó lọ́wọ́ sí ẹ̀ẹ́dẹ̀ agree lórí réètì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n yá ọ lówó wọ́n bọ́ ọ fowó yẹn ra lé ọ̀dọ̀ àwọn kan wọ́n ra lé yẹn kò di tiwọn kan tó tà fún ọ o ìwọ náà ló nílé immediately wọ́n kàn bọ́ process owó ní tiwọn ni ọ máa sanwó yẹn padà fún wọn immediately tán bá ti wá bọ́ ọ ra ilé náà tán gbé fún ọ tó do nílé lérí document ilé náà àbí kí n sọ pé title deed ilé náà document tí wọ́n register lọ́dọ̀ ìjọba bóyá land àbí any relevant authority tí ń bá ń ṣàmójútó ta nílé yìí document yẹn báńkì ó wà hold ẹ̀ title deed yẹn yóò wà lọ́wọ́ wọn ó kọ́ tiẹ̀ ní ó wà ń bẹ̀ ń kó wọ́n lọ nílé àmọ́ báńkì ó dì í mú pé nítorí níjọ́ tó bá ṣe wèrè tó bá rówó àwọn san àwọn tálé yẹn mọ́ lérí ọmọ bá ṣẹ̀ṣẹ̀ bímọ kókó kò bá jẹ́jọ́ kó mọ́ rẹ whatever tẹ́ bá ń dánwò wọ́n tálé yẹn immediately kán lè ní right àti tálé yẹn lẹ́ẹ̀kan náà ni ó jẹ́ wọn hold document ilé sọ́wọ́ lójú wọn máa pè ní mortgage ó fi báńkì lẹ́mìí balẹ̀ pé àwọn ó tètè rówó àwọn gbà padà níjọ́ tó bá rówó san mọ́ ẹnu káwọn tún létà ní ìgboro ni so value ilé adẹ̀ sábà máa appreciate ni kì í sábà depreciate so
àwọn tiẹ̀ túrí ta ju eye táwọn bọ́ọ̀ra lọ eye tó bá ti wá san fún wọn bẹ́ẹ̀ eye tí ó bá kù tọ́ jẹ wọ́n tó tí ì rí san nìkan ni wọ́n gbà nínú owó ilé náà owó yòókù owó tiẹ̀ ni bí wọ́n ṣe máa ṣe nìyẹn tí ń jẹ́ mọ́gẹ́jì lédè kúkúrú nìyẹn. kí ni bẹ́ẹ̀ tí ìsìláàmù táwọn àfa ìsìláàmù fi fara mọ́ ni pé ó yáwó lọ́wọ́ báǹkì òun sì lé fún báǹkì lédè kúkúrú. àkójọ àwọn àfa àgbà ìsìláàmù mọ́júmọ́ àfikìlì ìsìláàmì wọ́n ní haramu ni mọ́júmọ́ al-buhuth al-islamiyya ní Cairo àwọn náà sọ pé haramu ni gbogbo wọn ní kọ̀tọ́. àwárà àwọn àfa kọ̀ọ̀kan tí wọ́n kàn wọ́n pé àánú àwọn èèyàn tí ń bẹ ní west ṣe àwọn débẹ̀ àwọn rí i pé kò rọrùn fún wọn láti donílé lérí láyé ìmí inú wọn rẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ wọn ti rẹ́ǹtì lẹ́kù ni tí wọ́n bá lè gba mọ́gẹ́jì pé bóò ní ká sọ̀rọ̀ wọn sí àárí kọ̀ọ̀kan nínú àwọn àfa ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ faramọ́ fún wọn náà o àmọ́ àwọn kọ̀ọ̀kan ní ẹjẹ́ àka ọ̀rọ̀ wọn sí làlúrí bàrúrà tá a sọ fúnra wa ń jẹjọ́ pé ad-daruratu tubihul mahdurat tí nǹkan bá ti le báwọn nínú ẹ̀sìn ń fẹ́ ìdẹ̀kùn ilé lérí sì ní nílé lérí nǹkan kan náà àwọn asasiyatul hayat tí ẹ sì pé ẹ lè líìvù pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láì dálé ẹni nílérí ni so nítorí bẹ́ẹ̀ ẹja ràn wọ́n lọ́wọ́ ń pé kí fatiwa tí ó jí wọn lè ní ilé àkọ́kọ́ níní o èyí tí wọ́n fi torí ad-daruratu qadaru bi qadriha àmọ́ ó ti ra kan ó tún wá fẹ́ rà míì ó tún fẹ́ rà kẹta ó fẹ́ rà kẹrin ó wá ń gba mọ́gẹ́jì lọ kò sáfà àtọ́ faramẹ́ lẹ́yìn o àwọn èyí tí wọ́n faramọ́ náà ni pé ilé àkọ́kọ́ nítọ́ fẹ́ fi bora rẹ̀ láṣìírí wọ́n ní tọ́ba àwọn kọ̀ọ̀kan nù àwọn àfáà láwọn faramọ́ wallahu alam. kí ni alternative rẹ̀ tí ń bẹ nínú Islam òun ni pé èyí tí báǹkì táwọn fi láwọn ọmọ sí ilé yẹn tán kàn fi rọra yá olówó tó yẹ pé ìwọ ló ń ṣe maintenance ilé ìwọ ló ń sanwó insurance ilé ìwọ ló ń san tax ìjọba property tax ilé. alternative rẹ̀ tí báǹkì yẹn bá ṣe ni pé káwọn ra ilé yẹn kó di tiwọn lọ́wọ́ developer kan rà látọwọ́ developer kó di ti báǹkì kí báǹkì ó ṣẹ̀ṣẹ̀ wá tún ta fún ọ bí ìgbà pé mo ra mọ́tò lọ́wọ́ ẹnìkan mo wá tún ta fún wọ ṣẹ́mi ké ìyẹn tọ́nu Islam wa halallahu al-bay'a wa harrama riba profit tí interest tí mi ò bá charge ká pé mo yá ọ lówó màá wá sọ di profit tí màá charge lórí pé mo ta lé fún ọ. ẹlòmíì ò máa béèrè pé kí ni ìyàtọ̀ náà láti sọ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé kátàkárà tọ́ àmọ́ káta owó ká fi gba èlé kọ̀tọ́ mo yá olówó mo fi gbèlé kọ̀tọ́ àmọ́ mo ta lé fún ọ mo fi ń gba profit lórí ilé tí mo ta fún ọ kí ọmọ sanwó ilé tọ́ra lọ́wọ́ mi díẹ̀díẹ̀ kò sábúrú ńbẹ̀. àmọ́ pọ̀lọpọ̀ báǹkì ò ní lè ṣe bẹ́ẹ̀ nítorí central bank ò ní àláwọ̀ wọn kán máa ra lé àyàfi àwọn báǹkì tó bá tún jẹ́ bí Islamic tí wọ́n operate lórí irú ń tà sọ yìí ni wọ́n ń pè ní mọ̀rọ́báhà àbí ìjára kí báǹkì ọ̀rà kí wọ́n wá kán líìzì ẹ̀ fún ọ àwọn ni wọ́n wá líìzì ẹ̀ fún ọ ọmọ sanwó rẹ́ǹtì fún 20 years tó bá ti wá sanwó rẹ́ǹtì yẹn fún 20 years nínú owó rẹ́ǹtì yẹn wọ́n ti calculate gbogbo nítòjọmọ́ principal amount àti profit tán fẹ́ rí wọ́n ti calculate ẹ̀ mọ́ lẹ́yìn 20 years yẹn wọ́n á lè fi lé yẹn tọrẹ fún ọ àbí kankan ta ní Salman Ramzi kankan ta wọ́n lè ta fún ọ $100 torí wọ́n ti rí èlé àti èrè wọ́n ti rí gbogbo ẹ̀ ń bẹ̀ àbí musharaka mutanaqison torí àsìkò kò sí àsìkò láti máa explain gbogbo eléyìí mọ́ kí ni ń jẹ́ bond fáwọn tó fẹ́ ra bọ́ǹdì ṣé dátà yìí ò ní tán báyìí tọ́ bond òun ni lárúbá ń pè ní sanadat ọ̀nà kan ni tí àwọn kọ́mpínì ńláńlá máa fi yáwó lọ́wọ́ àwọn èèyàn àbí ìjọba nígbà míì ìjọba wọ́n lè issue sovereign bond government bond treasury bill bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tí ń jẹ́ bond ni pé a fẹ́ yá owó eléyìí kọjá ó yàtọ̀ sí shares tá a ṣàlàyé ń jò ní mo fẹ́ yáwó ni ìwọ kọ́ ló ní kọ́mpínì tó bá ra bọ́ǹdì ìwọ kọ́ ló ní kọ́mpínì tó ra bọ́ǹdì síbẹ̀ ó yá wọn ní owó bóyá wọ́n fẹ́ ṣe project kan wọ́n ní di owó ẹ̀yin wo lẹ́ yá wa lówó ẹ̀yin wo lẹ́ yá wa ní owó relationship tó dà wá àti yín papọ̀ relationship gbèsè ni kò séyìí tó kàn yín pẹ̀lú project wa project yẹn wá successful o apáyé kan bẹ̀ o apáyé kan bẹ̀ yín ó dowó ti yín torí gbèsè la jẹ yín ẹ̀dẹ̀ fẹ́ gba èlé lérí gbèsè yẹn wọ́n bá ti wá issue bọ́ǹdì bẹ́ẹ̀ àwọn èèyàn máa rà á àwọn èèyàn tí wọ́n rà á yẹn ìdájọ́ wọn ni pé wọ́n yá company yẹn lówó wọ́n dẹ̀ máa gba coupon yẹn ni à ń pè ní interest òun ló represent interest ẹ̀ máa gbà á bóyá fọ́dún mẹ́wàá bóyá fún 5 years bóyá fún 15 years nígbà míì táàmù àbí maturity date bọ́ǹdì yẹn lè long ó lè short rìbá ni ibi tí rìbá ti wà ń bẹ̀ ni pé
ayá wọn lówó wọ́n máa fi dá èlé padà fún wa tó bá ti di lẹ́yìn 10 years wọ́n dáwó wa padà fún wa àmọ́ láàrin kó tó di 10 years yẹn lọ́dọọdún àbí sẹ̀mí annually wọ́n máa san coupon fún wa coupon tán san yẹn ní rìbá adẹ̀tí agree lérí rate kan ike bóyá 20% ní rate interest rate tẹ́ máa fi san coupon fún wa ní ọdọọdún àbí 10% depending lérí tí wọ́n bá agree fún wa ayá wọn ní owó wọ́n máa san èlé fún wa díẹ̀ tó bá wá di bí ẹ̀yìn ọdún mẹ́wàá ẹ̀yìn ọdún márùn-ún ní maturity date wọ́n wá san owó tá a yá wọn gẹ́gẹ́ wọ́n wá san padà fún wa àwọn èèyàn máa wá ra rú ẹ̀ àwọn èèyàn máa invest sí irú ẹ̀ dáadáa kódà nígbà míì ẹ bá lọ invest ẹ bá lọ ra kíní sí mutual fund àbí unit trust nínú ibi tí wọ́n máa invest owó yín sí ọ̀rọ̀ bọ́ǹdì náà pọ̀ ńbẹ̀ àbí insurance company tá a sọ ń jẹjọ tí insurance company bá gbowó lọ́wọ́ àwọn tí wọ́n ra premium wọ́n gba premium tí wọ́n ra insurance policy tó gbowó lọ́wọ́ wọn a máa invest owó síbi irú àwọn nǹkan bẹ́ẹ̀ n tí ó jọ jẹ́ rìbá òun náà ní pé ayá wọn lówó wọn fi ń dá èlé padà fún wa n tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn àdáwọn mi tó tún wá kún ni pé ó wà tradable ìyẹn ni pé ẹ lè tún máa tà á mo yá wọn lówó mo tún wá fẹ́ ta ìyá wọn lówó yẹn mo fẹ́ tà á fẹ́ lòmíì ṣé ń gbọ́ mi yé òun ni pé certificate pé mo ní bond mo yá company báyìí lówó mo wà nínú àwọn tó yá wọn lówó nígbà báyìí tí wọ́n issue bond certificate yẹn mo fẹ́ tà mo fẹ́ fi get owó bóyá nítorí pé mo nídìí owó àbí bóyá nítorí pé ó ti dùn ún tà nítorí pé níjọ́ tí mo rà á lọ́wọ́ wọn interest rate wà ní 20% ní coupon tí wọ́n fẹ́ máa san fún mi ó dáa gan nígbà tó wá padà yá interest rate wálẹ̀ ó ti wá sí 10% ó wá jẹ́ sí pé àwa ń gba èlé 20% ẹgbẹ́ wa nínú ọjọ́ ó sì máa gba 10% gbogbo èèyàn á wá láti ra certificate yẹn lọ́wọ́ àwa tá a ní value rẹ̀ ó wá lọ sókè a máa wá ta at premium nígbà tí value rẹ̀ bá ṣe déédéé tọjà a máa ta at par value tí value rẹ̀ ó bá dá a mọ́ bóyá interest rate ọjà gan ti kọjá eye tí àwa ń rí lérí coupon wa a máa ta at discount value gbogbo ohun tí ń sọ yìí ó yé àwọn tí wọ́n bá study finance àbúwá yé ó sì yé dodo àwọn tí wọ́n bá rìn ní agbọ́nrin banking àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé dodo kìíní yìí hardcore rìbá ni nítorí kò dàrú wípé ayá wọn lówó àfi ń gba èlé àwọn àfáà Islam wọn ò ṣe kíni wọn ò fara mọ́ tí àsìkò bá ṣẹ́kù ká sọ̀rọ̀ nípa credit mo fẹ́ ká ẹnu kúrò níbi kátàkárà yìí ká máa continue tafsiri ọ̀rọ̀ nípa credit card àti overdraft nínú ìbéèrè táwọn èèyàn wa ní west yìí máa béèrè dáadáa ni òun náà a dẹ̀ ti ṣe lecture lérí ọ̀rọ̀ rìbá yìí tá a sọ ọ̀rọ̀ díẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí ní bí ọdún 2 àbí 3 sẹ́yìn nínú àwọn Friday reminder tá a máa ń ṣe Jímọ̀ 2 la fi sọ credit card ó dàbí debit card tá a máa ń mú tẹ́mọ́ tì bọ́nú ATM yẹn bóun náà ṣe rí nìyẹn olówó lọ́dọ̀ báǹkì lójú o máa fi ATM yọwó lọ́dọ̀ wọn right credit card wá yàtọ̀ díẹ̀ credit card mi ní pé kódà owó lè ti tán lákàùntì rẹ kó wá ní bùkátà sí owó láti fi rajà ò ní yọ ní káṣí o ó fẹ́ ra nǹkan kan lọ́jà owó dẹ̀ ti tán bóyá a wà ní 20th of the month a wà ní oṣù ti dé 20 ó dẹ̀ ti ná sálárì rẹ tán ó dẹ̀ fẹ́ ra nǹkan kan ní supermarket ó fẹ́ ra àwọn ọjà kan àbọ̀ ó fẹ́ sanwó kinní kan through káàdì yẹn ló fẹ́ máa fi sanwó ó wá sọ fún báǹkì rẹ pé ẹ jọ̀ọ́ ẹ fún mi ní credit card lẹ́yìn owó tí mo ní ń bẹ̀ tó bá ti tán mo fẹ́ láǹfààní àti máa rajà tajà àbí máa fowó ra nǹkan máa fi káàdì yẹn ra nǹkan lọ wọ́n wá set credit line fún ọ àbí line of credit line náà ni pé o ò lè ra o ò lè tà kọjá iye báyìí bóyá sálárì rẹ jẹ́ 100,000 naira ló ń gbà lóṣù ó wá lọ gba credit card ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n lè sọ fún ọ pé o lè depending lérí tẹ́ bá jọ agree o àmọ́ wọ́n lè set line fún ọ pé láàrin oṣù o lẹ́yìn tó bá 100,000 naira rẹ tó nínú àkáǹtì rẹ tán o sì tún lè ná additional 100,000 naira míì tí ó máa jẹ́ 200,000 naira òun ni límìtì tí ń bẹ nínú káàdì rẹ o sì lè náwó wọ 200,000 tó fi máa ra nǹkan káàkiri ẹ jọ agree bẹ́ẹ̀ àmọ́ wọ́n sábà fún ọ ní grace period by law wọ́n á máa fún yàn ní grace period wípé sálárì rẹ̀ kejì tí ó bá dé ńgbà oní òde ìgbà báyìí ni
ìgbà báyìí ló máa sanwó wa dìyẹn ni pé láti ìgbà tó ti jẹ wá lówó gbogbo owó tó fi ra nǹkan káàkiri ta fún ọ ní límìtì yẹn ó láǹfààní àti rìfọ́ǹdì owó yẹn padà kó dá padà fún wa títí dìgbà báyìí a ní charge interest àmọ́ tó béèlè kọjá ọjọ́ báyìí tó ti dáwó wa padà àbẹ́yẹ tó bá kù tó ti dá padà interest yóò máa gun eré ẹ̀ lọ látijọ́ náà tí túmọ̀ sí pé mo yáwó lọ́wọ́ wọn ni èyí máa fowó yẹn ṣe àwọn bùkátà àmọ́ interest lè má gùn tí n bá tètè san fún wọn interest dẹ̀ lè padà gùn tí n bá tètè san fún wọn description yìí náà ló apply lórí overdraft àmọ́ sábà máa jẹ́ fún àwọn company ńláńlá kí n má bàa tún story overdraft sọ lọ́tọ̀ àmọ́ concept kan yìí náà ni ó gbé òun náà ró kí làwọn scholars ń sọ lé lérí nítorí pé àwọn tí wọ́n live ní west ṣe mọ̀ pé individualism ti gbalẹ̀ débi pé ẹni tí ń gbélé kan ó lè má mọ níbọ̀ rẹ tẹ́ ẹjọ́ tí ń gbélẹ́gbẹ́ rẹ ẹ lè má ti ẹjọ́ lájọsọ fún bí ọdún 5 fún bí ọdún 10 ẹ̀ ń dá yí ara yín ṣe ni èmi ìyàwó mi ọmọ mi nìkan là ń ṣayé so kò dàbí nàìjíríà tágbà ìyá aládájá ẹ̀ yá mi léyè báyìí ń bẹ̀ tó bá ti bára rẹ lójú jẹ́ lọ́dọ̀ ìyá yìí ó tún lọ́dọ̀ ìyá mi tó bá yá tó bá tún fẹ́ yáwó tó máa wá yáwó káàkiri àdúgbò kò rọrùn bẹ́ẹ̀ láwọn ìlú tá à ń sọ yìí ó fa táwọn èèyàn fi máa sábà ní bùkátà sí credit card àti overdraft ní pé mo fẹ́ ná kọjá iye tí mẹ́ lákàntì mi ẹ gbà mí láàyè báǹkì kí n máa ná jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ set limit wọ́n dẹ̀ sọ fún un pé lópin ìgbà tó bá ń rówó yẹn dá padà kó tó dìgbà báyìí o à ní charge interest lé lérí àwọn scholars wa ní tí ẹ bá ṣe pé làlúrí bá mú yẹn dọ̀rúra tá à ń sọ yẹn náà ní pé ó wà nù nira kan ó wà nù necessity kan tó yẹ sí pé ó lè gbẹ̀mí lọ́rùn rẹ àbí ó lè dá láìfù rẹ rú tó bá ṣe wọ́n láwọn ò fẹ́ kó ṣe kí ló fà á ni pé òun gbìyànjú àti tètè sanwó yẹn kí rìbá má bàa gorí ẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ nípò tiẹ̀ sáìnì lórí dọ́kúmẹ́ǹtì tí ó oblige rẹ láti lè padà san rìbá yẹn àfẹ́ nínú ẹ̀sìn torí pọ̀ ti yọnu ó hereby agree ntọ́ sáìnì ni ẹ pé mo hereby agree láti san interest fún yín tí n bá dáwó yín padà títí ìjọba yìí dọ́kúmẹ́ǹtì tó ní rìbá nípò sáìnì irú dọ́kúmẹ́ǹtì bẹ́ẹ̀ kò tẹ́ wa lọ́rùn àbí ọ̀rọ̀ tí ẹ wá padà ṣẹlẹ̀ ó rówó san bọ̀rọ̀ ó padà wá actually máa san rìbá ìyẹn ló wá wọ́ọ̀sì jù àmọ́ wọn nẹ́ni tí làlúrí bá mú especially tó bá mọ̀ pé òun á rówó yẹn san tí rìbá ò ní gun rí ẹ̀ àwọn àfa òun mímọ̀ tó pọ̀ faramọ́ wallahu alam ní kúkúrú alternative kan tá a fẹ́ júwe fúnra wa tí ẹni tí bá ń wò pé mo fẹ́ yáwó àmọ́ yìí fẹ́ gba ọ̀nà rìbá yáwó bó mo ṣe lè ṣe é nínú alternative táwọn scholars mọ́ júwe òun ní kankan tán pè ní tawarruk òun ní pé ó lè ra ọjà kan lọ́wọ́ ẹnìkan ra nǹkan kan lọ́wọ́ ẹnìkan tẹ́ni ìyẹn lè gba lọ́kábọ̀ ó lè gba kọ́ ọmọ sanwó yẹn fóun pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé kìí ṣe kánjúkánjú ẹ lè padà san fún mi lóṣù tí ń bọ̀ ẹ lè sanwó yìí fún mi lẹ́yìn 6 months mi ò mind ọ wà ara kíní yẹn lọ́wọ́ ẹni yẹn ó nídìí ẹ̀ nítorá yẹn tó bá rà tán ọ wà lọ tún tà fẹ́ lòmíì kìí ṣe the same person o ọ lọ tún tà fún ẹlòmíì dó o lè rí ìta léye tó rà àmọ́ nípò tí ẹ rí ìta yẹn náà ó rówó kan mú jáde ń bẹ owó yẹn ó lè lọ́ọ́ fi ṣe bùkátà ṣe mọ̀ pé eléyẹn gbígbà pọ̀ yáwó ni àmọ́ kìí sọwọ́ ẹni yẹn ló ti yáwó solution ni ọ̀ra nǹkan lọ́wọ́ ẹ̀ bóyá ọ̀ra mọ́tò lọ́wọ́ ẹ̀ mọ́tò 1 million naira ló rà lọ́wọ́ ẹ̀ àníyàn rẹ ní kó fẹ́ yá 1 million ìwọ wà lọ ra mọ́tò 1 million naira lọ́wọ́ ẹ̀ yóò ní òun fẹ́ ta fún ọ ní 1.2 àbọ̀ òun fẹ́ ta fún 1.3 àmọ́ òun ọ̀kánjú ó lè padà máa sanwó fóun lẹ́yìn oṣù mẹ́fà ó lè padà máa sanwó fóun lẹ́yìn oṣù méje lẹ́yìn ọdún kan inú rẹ̀ dùn ọgbà mọ́tò ọwá lọ tà bóyá orí ta ní 1 million tó bá wà lọ́kì àbọ̀ ta ní 950,000 àbọ̀ ta ní 900,000 ó ti rí 900,000 sọ́wọ́ ó lè fi 900,000 yẹn ṣe bùkátà ṣe gẹ́tì ọ̀dẹ̀ mọ́ padà san 1.2 fún ẹni tó ra mọ́tò lọ́wọ́ ẹ̀ àmọ́ kọ́ má jẹ́ ẹni tó ra mọ́tò lọ́wọ́ rẹ̀ náà lọ́ọ́ tún mọ́tò yẹn tà padà fún torí tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ni wọ́n ń pè yí tẹ́ ṣe yẹn kọ̀tọ́ nínú Islam àmọ́ tó bá yẹ pé ọ̀rá lọ́wọ́ ẹ̀ fúnra ara rẹ̀ owó ẹnìkan lọ́ọ́ tà fún ní 900,000 naira 900,000 naira yẹn àláàlì rẹ̀ ni o lè fi ṣe bùkátà wọ́n níyẹn jẹ́ way out níbi ọ̀rọ̀ rìbá fẹ́ni tí bá ń wá solution ẹgbẹ́ bá ṣe ń sọ à ń sọ solution rẹ̀ tẹ́nìkan wá ṣe bí Islam kàn di gbogbo ọ̀nà mọ́ wa kò sí náà ó sí ọ̀nà tó pọ̀ fún wa nínú ọ̀nà tí ara ayé fi máa jẹ rìbá tí wọ́n fura òun ni bẹ̀yìn àtá ní fi bẹ́yìn àti wàhídà kí ọ̀rọ̀ forex ẹnu wa kọ́lọ̀ ń jó débẹ̀ bẹ̀yìn àtá ní fi bẹ́yìn àti wàhídà kí n ta nǹkan
fún ọ nísìnyí kí n sọ pé mo fẹ́ ta aṣọ yìí fún ọ àbí mo fẹ́ ta mọ́tò yìí fún ọ mo fẹ́ ta generator yìí fún ọ mo wá sọ yìí pé ó jẹ́ 50,000 naira tó bá sanwó ní èní àmọ́ tó bá mú ọ má lè rówó yẹn san lénìí màá fi gba 55 tó bá mú ọ sanwó lọ́tùnla màá fi gba 60 tó bá mú ọ sanwó lóṣù tí ń bọ̀ màá fi gba 70 tó bá fẹ́ sanwó yẹn ní túmọ̀ sí pé ìgbà tó bá wù ọ́ ló lè sanwó ìgbà tó lè sanwó yẹn pọ̀ ìgbà tó bó bá ṣe wá delay payment sí ní ó ṣe máa affect price sí a dẹ̀ ti seal agreement lénìí ìyẹn ní kí a seal agreement àjọ sign yẹn kì í ṣe pa ti choose price o wọ́n lè fún ọ ní quotation pé ìgbà wo ló fẹ́ sanwó tó bá ní next month ní price yín ni ẹ dẹ̀ sign agreement ìyẹn yàtọ̀ ìgbà wo ló fẹ́ sanwó next year ni màá tó sanwó wọ́n fún ọ lá agreement ẹ sign yẹn ìyẹn yàtọ̀ àmọ́ agreement yìí tá à ń sọ lẹ́ni ni pé agreement tí wọ́n fún ọ ní flexibility nínú ẹjọ́ sign ẹjọ́ agree pé o lè sanwó yẹ at any time o lè san ní oṣù mẹ́fà sísìn o lè san lóṣù mẹ́ta sísìn o lè san ní next year sísìn àmọ́ bá jẹ́ oṣù mẹ́ta sísìn ló fẹ́ san èyí tó san ni tó bá yẹ sí pé oṣù mẹ́fà sísìn ló fẹ́ san èyí tó san ni tó bá yẹ sí kọ́dún kan ló fẹ́ san èyí tó san ni wọ́n á kọ different prices síbẹ̀ ẹ̀dẹ̀jọ sign agreement yẹn ìtumọ̀ rẹ̀ ní pé time value ń count níbi iye tó fẹ́ san èlé ní ń bá yẹn naha nabiyyu sallallahu alayhi wa sallam an bay'atayn fi bay'atin wahida anabi sọ pé kò tọ́ tá bá fẹ́ sign agreement kátàkárà kó wá jẹ́ sí pé owó tó fi owó tí ẹni tí ń rajọ san yóò máa lọ́pọ̀ bí ìgbà bá ṣe ń yí padà sí adẹ̀ ti sign agreement lénìí kò tọ́ kó rí bẹ́ẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run lá lè mẹ́nu lé ọ̀rọ̀ forex bóyá tá bá tún tẹ̀síwájú ọ̀rọ̀ nípa airtime tí a máa yá lọ́wọ́ àwọn MTN àwọn Glo owó credit card mi tán àbí call card mi tán mo ní di airtime tí màá fi sáré méèkì kọ̀ọ̀kan kò síbi tí mo ti fẹ́ ra káàdì wọ́n á fún wa kóòdì kan tá a fi máa yáwó lọ́wọ́ wọn máa gbọ́ táwọn èèyàn ẹlòmíì ó máa sọ pé haram ní nítorá ń yáwó ni wọ́n gba 100 naira lọ́wọ́ wa wọ́n fi fún ọ ní credit 90 naira kì í ṣe haram kì í ṣe kò ní í ṣe pẹ̀lú rìbá ní tí wọ́n ń tà fún wa airtime ni wọ́n ń tà fún wa service ni wọ́n ń tà fún wa wọ́n kàn quantify rẹ̀ pẹ̀lú price pẹ̀lú owó ni sórí fóònù wa ń pé 90 naira ló ní lórí fóònù ẹ balance 100 naira ló ní lórí fóònù ẹ 100 naira gangan kọ́ kì í ṣe owó ló ní ṣé olówó lórí fóònù ẹ mo fẹ́ fi kọ́ owó kọ́ ló ní ń bẹ̀ nítorí central bank ò recognize ẹ̀ gẹ́gẹ́ bí owó tó ṣe é tà tó ṣe é rà nítorí ò ní purchasing value kódà bíṣọ̀pù kan bá tiẹ̀ ń gbà bí owó central bank ò define ẹ̀ gẹ́gẹ́ bí owó so nítorí bẹ́ẹ̀ kì í ṣowó ni wọ́n yá ọ lẹ́mtn yá ọ kì í ṣowó ni Glo yá ọ tí wọ́n bá fún ọ ní airtime láti fi pè wọ́n fún ẹ ní service láti fi pè kídímọ́ ni wọ́n ṣe fún ẹ service ni wọ́n fún ẹ eyekeye tán bá lọ san kò sáburú ń bẹ̀ tán bá ní afẹ́ fún ọ ní airtime tó wọ́ọ̀tì 100 naira àmọ́ wàá fi san 150 fún wa 150 naira lọ́ọ́ fi san fún wa tọ́ dẹ̀ mọ́ pé 100 naira àwọn ọmọ tà àmọ́ láìpọ̀ fẹ́ yá lọ́wọ́ wọ́n ní a fún ọ ní airtime tọ́wọ́ ti 100 naira àmọ́ ó fi san tọ́wọ́ ti 150 naira láfi deduct lákàntì rẹ kò sáburú ń bẹ̀ nítorí airtime ọ̀rà lọ́wọ́ wọn ni èyí tó máa fi pè yẹn gangan kìí ṣe owó ló fi ń pè airtime ló fi ń pè eye tọ́wọ́ ti nínú owó ni wọ́n ń kọ sínú balance rẹ lórí fóònù data ti notify wa pé òun ọ̀tán tá bá mẹ́nu lọ́rọ̀ forex à ní rí sọ tán ọlọ́run ó jẹ́ kí aláṣepẹ́ aníkáwówó lọ́nà tó dùn mọ́ Olúwa ẹjá wówó lọ́nà tó dùn mọ́ Olúwa owó àbòsí tá ń jẹ ní ọjà àdúrà wa ọgbà ẹjá wówó lọ́nà tó dùn mọ́ Olúwa mímọ́ lÓlúwa kì í gbàǹtó lẹ́gbìn o mímọ́ lÓlúwa kì í gbàǹtó lẹ́gbìn ẹ sọ fún ní rìbá tí ń ṣe sàárà ẹ sọ fà lábòsí tí ń ṣe sàárà mímọ́ lÓlúwa kì í gbàǹtó lẹ́gbìn gbogbo yìí tá a ti sì jẹ nínú haram ọlọ́mọṣà foríjìn wa ọlọ́mọṣà yáfi wa gbogbo ẹni tí ń jẹ lọ́wọ́ tí wọ́n wò pé ń tàfà yìí ń sọ yìí bá mi wí ìbẹ̀lẹ̀ mi ti ń ṣiṣẹ́ ọlọ́mọṣà pèsè sí alálùbáríkà tó lóore ju èyí tí ń ṣe lọ fún gbogbo wa pátápátá ọlọ́run jábà ní ọlọ́run pàdé jábà foríjìn rẹ pàdé bò wá láṣìírí láyé kó bò wá láṣìírí tó bá di jọ́ àlùkìyámà má jẹ́ wá ń yà láyé má jẹ́ wá ń yà níjọ́ àlùkìyámà má jẹ́ wá ń yà nù sàárè ìṣirò wa jó fúyẹ́ mọ́ ajá tòṣì nídìí Islam nídìí pàfẹ́ jàrámù má jẹ́ àtàwọ́ ná ọ̀làlá ilaha illallah
kó ṣe bẹ́ẹ̀ lérí àwọn ọmọ wa, kó ṣe bẹ́ẹ̀ lérí àwọn aya wa, gbogbo àwọn òkú wa Ọlọ́run bá wa foríjì wọn. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.